ọmọ ìjọ máa sọ pé eyín alàgbà ti kẹ́ eyín alàgbà ti kẹ́ Adégòkè wò ó ṣíralẹ̀ ó tí wàá múra ṣọ́ọ̀ṣì tán látàárọ̀ ni. ara mi ò tí mo lọ ṣé rántí àwọn ọmọ yahoo tẹ ṣe ọṣẹ fún lọ́jọ́ yẹn. ẹyin àwọn ọmọ yahoo méjì tí mo ní kán lọ wẹ̀ ní mọ́ṣúárì. bẹ́ẹ̀ni bá àwọn ọmọ yahoo yẹn wọ́n gbé adìyẹ ńlá ó tóbi gidi adìyẹ ọdún yìí. àfúnimáwo bẹ̀ làwọn ọmọ òun. Oh my God. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé bí mo ṣe gba adìyẹ yẹn lọ́wọ́ wípé kí n máa gbé bọ̀ ẹ̀yìn ẹ̀kọ́ fún mi lọ́wọ́ ni. ìgbà tí kò mọ́ ọ lọ́wọ́ ó ṣe máa lé káàkiri. alàgbà mọ́tò ti pa adìyẹ. Adégòkè adìyẹ tó ní kò gbé fún mi. alàgbà nǹkan tí mo ń gbé kí wọ́n sọ fún mi. ayé mi o ibo ni mo ti ṣàkágbé àgbákò ọmọ yìí. lẹ́ni January 5 ọdún 2024 táwa yìí tí Jamiu ọmọ Òṣogbo tí sọdún ọjọ́ ìbí ló sọ pé adìyẹ ti fò lọ. ayé mi o ọmọ tó jẹ́ pé ìgbà tó fẹ́ wá kí mi lẹ́kìtì ìbàtà tó bá kó wá látòṣogbo rèé ẹ̀rí kan bàtà tí ò tí ì jẹ́ Òṣogbo ni ó dá ọdún 2027 kí n tó kó bàtà ọwọ́ mi ṣọṣúgbó tó wá rí lẹ́ni January 5 ọdún 2024 òun ni Jamiu ti sọdún ọjọ́ ìbí rẹ̀ ní Òṣogbo lọ́hùn wọ́n ní on behalf of Sunday ọmọ ìyá aládùúrà òkè òkun ló wà lágbára Elédùmarè ṣédè òkèrè oko délé káàkùn tó bá ti bọ̀ kó bá wá kó kọ̀ọ̀kan sọ̀dádọ́ ṣé wọ́n ní on behalf of Sunday oníkàwíṣì Jamiu ní Happy birthday! long drive out kó charity àtìgbà tọ́mọ ìta ti lọ gbá mi lẹ́sẹ̀ níbi gògógó ìgbà yẹn ló ti lọ síbi scandal kọ̀ọ̀dù mi. ó lọ ọdún kan ní lágbára Elédùmarè ò ní fọwọ́ rẹ gbọ́mọ sí i àyúnrà àyúnbọ̀ lọ́wọ́ yẹn ni wàá máa lọ́rẹ̀ wàá máa bọ̀rẹ̀ ọgbà ìjọ ẹ̀fọ́ lọ torí ẹ̀fọ́ pọ́pùlà pọ̀